Ogudu la wà ní ọjọ́ tòní ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ile-Ife, ibẹ̀ ni a wà ní ọjọ́ tòní ibi tó ti ń ṣe Ogun Ajobo tó máa ń ṣe ní ọdọọdún. Àwọn nǹkan tó máa fi ń bọ Ògún inú ẹ̀ ni obì wà, obì wọ́n ń fi ìgbín, epo, iyọ̀, ajá òun la máa fi ń bọ Ògún, gúgúrú wọ́n máa fi ń bọ Ògún. Àwọn nǹkan tí Ògún máa ń gbà nìyẹn tó fi máa ń bọ Ògún. Torí Ògún jẹ́ ọ̀kan nínú akíkanjú jagunjagun ní ìlú. Àwọn inú kan tó ń pè ní ẹ̀sìn àbáláyé Ògún jẹ́ kan bẹ́ẹ̀. Kò sí ilé tí ọdẹ máa wà tí ì ṣe pé Ògún ni ìran Ògún. Tẹ́ bá ń wo àwọn pásítọ̀ nìsín, wọ́n máa gbọ́ Ògún bí yìí, Ògún ṣe kínní kan, Ògún dè yìí. Àwọn nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tá ń pè ní ìṣẹ̀ṣe nìyẹn. Gbogbo ẹni tó bá ti ń sin Ògún, èyàn òtítọ́ ló ń sin Ògún torí Ògún ò lékè. Tẹ́ bá wò ní ìsìn aláyé nìsín, wọ́n ní ká bá ní ká bẹ̀rẹ̀ gbogbo ẹ̀sìn àbáláyé, ká mú Báíbù, ká mú Kùránù. Àwọn oníṣòwò olóṣèlú wa fi ń búra ṣùgbọ́n wọn ò lè fògùn búra. Wọ́n ní mọ̀ pé Ògún ò gba ìwọ̀sí, Ògún ò gba rádaràda, òtítọ́ lògún rìn. Kò sẹ́ni tó máa tẹ̀lé ìlànà Ògún tó lè ṣìnà, Ògún á tọ́ débire. Lọ sí inú ọjà kẹtọ wá wá ibà kí ni ìdíròkò kẹtọ wá sí ìdí Ògún kí ni ìṣẹ́bí. Láti ilẹ̀ wá ọdún kan wà ń bẹ̀ yẹn ààrẹ láti ṣe ilé ọdún yẹn kankan ló gbé ìlú ìdúró lágbára Ọlọ́run jẹ́ ká pẹ̀dù abájọ àlọ́jáde nínú àfihàn àlọ́ ìdíròkò láti ìdíròkò àgbánú ọjà ìlú Ògùdù àwa wá sí ìdí Ògún lẹ́yìn ẹ̀ máa padà wọnú àfihàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo kíbi tẹ́ ti ń gbé wò mí. A wà ní ìlú Ògùdù ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ile-Ife, ibẹ̀ ni a wà ní ọjọ́ tòní ibi tó ti ń ṣe Ogun Ajobo lọ́dọọdún. Èyí tó ń ṣe ní 2025 náà ṣe lọ́jọ́ tòní Ogun Ajobo ní ìlú Ògùdù ní Ọ̀ṣun State ní Ile-Ife, ibẹ̀ ni a wà tó ti ṣe Ogun Ajobo. Ẹ wá kan fìdílé àbí kí ẹ fìdílé nǹkan. Orúkọ tèmi ni Tajudeen Adebayo tí gbọ́n mọ̀ sí olórí ọ̀dọ́ World Best Center, ọmọ níyà mẹ́ta bàbá kan, kò sówó kò sọ̀rọ̀, gbéfe mo ti gbé, ẹ wo ẹ má bá a wò.
gbọ́ ẹ̀ẹ́dì sísè ẹjọ́ lórí oko tó ń sẹ́ tiwa tá a wí mi lónìí gẹ́gẹ́ bí tá a yà láti ẹ̀wọ̀n àwọn oníṣàìṣẹ́ o. ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà lótìtọ́ ìṣẹ̀ṣe làgbà ọba Jimoh Ajayi di Ológùdù of Ogudu àti àwọn olóyè wọn àwọn baálẹ̀ balógun ìyálóde àwọn aráàlú ọmọ ìlú aráàlú àwọn ń wọ́de lọ káàkiri gbogbo ìlú àwọn lẹ́ ń wò lójú ìròyìn yẹn Ogun Ajobo day tó ń ṣe ní ìlú Ológùdù of Ogudu. ẹjọ abẹ. ìlú Ògùdù a máa lọ sókè o nígbà tí ìlú Ògùdù wá dé ayé yóò ní bàjẹ́ o inú dídùn lẹ máa fi lò gbà o. ẹjọ abẹ. ẹ ṣe sùúrù tó ìgbà tó ń wá gan. tó ìbáwí ládé yìí o. Ogun ìlú Ológùdù of Ogudu òun lẹ́ ń wò lójú ran. ìṣẹ̀ṣe làgbà lótìtọ́ ìṣẹ̀ṣe làgbà. Ọba His Royal Majesty Ọba Jimoh Ajayi di Ológùdù of Ogudu dan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ile-Ife tí wọ́n ṣe Ogun Ajobo
èyí tó jẹ́ 29 of March 2025 ibẹ̀ la wà lọ́jọ́ tòní tí ọba ológùdù of Ogudu àti àwọn olóyè wọn àwọn olóyè ọba àtàwọn olórí.
bẹ ní ìpínlẹ̀ Ògùn kó ṣe kékeré jẹ́ ni tó bá bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣà kó ṣe kékeré jẹ́ ni àwọn kì í pàwọ̀ ẹ̀jẹ̀ àwọn ti pẹ̀lú rẹ̀ jẹ́ àpèjá wọn níwèrè Ògùn pẹ̀lú rẹ̀ jẹ́ Ògùn níwèrè ọ̀rẹ́ Ògùn pẹ̀lú rẹ̀ jẹ́ ànípẹ̀rẹ̀ mọ́jẹ̀kẹ́rì ìdààmú jẹ́kẹ́jẹ́gun ọ̀tá jẹ́kẹ́rẹ́ yẹ olúborí àwọn òde ìlú ọ̀tún mẹ́ta méjì àwọn ti dùn padà ó ṣe fún ìjàmùsàmù náà fi táwọn òkèdè náà kí bẹ́ẹ̀ tẹ̀sán olùkọ́ ọmọdé ìgbésọ̀rọ̀ ìjẹ́rì yẹn bẹ̀ òkú bí ẹ bá ti dé ìgbẹ́fẹ́ jẹ́yàn ẹni wà nínú ìgbà jẹ́yàn ẹni wà ní tasí jẹ́yàn àwọn fakábíyèsí àti ẹyọ jẹ́jẹ́ kejì tó jáde tó mẹ́lẹ̀ wà fún adé ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó máa fi kéjìtì rẹ̀ kó máa gbà lọ́dọ̀ dé ọ̀run ìjòyè ọwọ́ ọ̀tún ìjòyè ọwọ́ òsì dúkú mọ̀ pa wọn ọmọ fọmọ wọn ọmọ pẹ́yà wọn ọmọ gbọ́bí wọn kára tó dé wọn gbogbo lọ́balọ́ba lágbègbè kí kankan máa ṣe wọn ìlú Ilé-Ifẹ̀ kọ́rọ́jú ìlú Nàìjíríà kọ́rọ́jú Ọ̀ṣun State kọ́rọ́jú gbogbo àgbáyé kọ́rọ́jú káwọn nínira kára kó dé à lọ́wọ́ yàtọ̀ ní ẹgbẹ́ bí ẹgbẹ́ ikú oré kò lórí ra mọ́rin sórí ọmọ rí a mọ́rin sórí ayárí a mọ́rin sórí ẹbí a ọmọ méjì abákùnkẹ́ lọ́tún abákùnkẹ́ lọ́sì nígbà pẹ̀lú nígbà tó wà nínú mọ́lẹ̀ wọ́n ló wà nínú lọ́síwájú rẹ̀ o àmọ́ ọ̀dọ́ wọn ti di pẹ̀lú báyà ní o àwọn fi kábíyèsí olókùn ìjẹ lọ́wọ́ dẹ́kọ̀ máa ṣe ọmọ mọ́lẹ́ tó yẹ dẹ́kọ̀ fẹ̀mí lò ó gbà wọn lóye lóye rẹ̀ àbẹ̀ lọ́tún tó bá ti pẹ́ sínú àgbẹ̀ yà tìlẹ́yìn èyàn lọ sí látìlẹ́yìn lọ́wọ́ ṣe mùsùn ìṣù fi ṣubú ẹ bá ti ṣe alátìlẹ́yìn rẹ̀ ọmọ sùn ara ọmọ sùn bẹ́ẹ̀ mi àbúrò fi kábíyèsí ọbẹ̀ rìn sílẹ̀ àfihàn lọ́wọ́ ọdún ọwọ́ sí ọ nítorí ìṣòro ìṣẹ́wọ́ kẹ́yìn mọ̀ fún lẹ́wọ́ jẹ́ kẹ́yìn mọ̀ fún lẹ́dí jẹ́ ẹni ìfẹ́ kì í wà kọ́mọ̀ lọ́ta láti rí ìkórìmọ̀mì gbogbo mi ò tọ́kálukú bá wà bá wa ṣe láṣẹ wọlé wọ́n nítorí wọ́wọ́ tí wọ́n wà jà wọlé tẹ̀ dìdà àti bí àti ìdààmú àti wàhálà àti ìṣòro àti fìtìnẹ́tì kọ́ wọlé lónìí kọ́ wọlé ní Ilé-Ifẹ̀ kọ́ wọlé ní Lagos kọ́ wọlé lọ́sùn kọ́ wọlé Nàìjíríà kọ́ wọlé Nàìjíríà àwọn ìdààmú o kásẹ̀kùn ọ̀tá gbogbo àwọn ọmọdé pátápátá kẹ́mọ̀ síta nípa ọmọkò òdìmọ̀ lọ́wọ́ ẹni bí sínú táwọn ọgbọ̀mọ́nú rẹ̀ ẹni wọ́n mọ̀ kó pèsè ọmọ fún o adásórí olóòní ó ní àwọn pè ní dásórí òkú bàtàsọ láwọn rí a bàtàyà ìyá àti ìwà ìmúlẹ̀ àkórí ọ̀gá àkójọ ayé ẹ̀sìn ọ̀gbẹ́ni rẹ̀ ti sọ olùfẹ́ pẹ́ lẹ́sẹ̀ ní kò sé kí ni kó ronúkúwàdà gbogbo ẹni mú bínú kábíyèsí kó ronúkúwàdà kó rọrùn àbíkọ́rù gbogbo bá ti ronúkúwàdà ó kù sọ́wọ́ wà tó lẹ́bàá sí ronúkúwàdà ó kù sọ́wọ́ wà tó àbíọ̀ yàtọ̀ ní ẹ̀sọ́ bí ọgbẹ́ ìlú Ògùdù òkùnkàn ó sì rò kó lọ́gbọ́ sùsù ó kọ́rẹ́ tó òkùnkàn lábẹ́ tún dé ló sùsù wọ́n yẹ kí wọ́n kò bá jẹ́ tún nìyó òkùnkàn ká bá ti wọ́n lọ báyìí àbọ̀bá àtìjòyè àtọmọdé àtọgbà àtọkùnrin àtọbìnrin yẹ́kẹ́ ní ẹ̀sọ́ bí ọgbẹ́ ẹ̀yẹ lè jáde ọmọ fi tàpá tìyẹ kórè wọlé ilé ìdí ògbìn kò jẹ́ ká kó wọlé wọ́n jà kó ní wọlé o wọ́n rẹ̀ kó jayọ̀ ẹ̀yẹ kó yẹ já àmọ́kùnrin kan yẹ díẹ̀ gbogbo kan tó fẹ́ gbà díẹ̀ díẹ̀ tó fẹ́ gbà bàbá ẹ̀ máa ṣàdúrà
ìṣẹ̀ṣe làgbà lótìtọ́ ìṣẹ̀ṣe làgbà níbi tó ti ń ṣe Ogun Ajobo ní ìlú Ológùdù ibẹ̀ la wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ile-Ife. A kú ọdún náà kí ló kọ ẹ́ sà. Orúkọ mi olóyè Ológùdù èmi mo jẹ́ olúọdẹ arọ́kọ́mọ lábẹ́ Ògùdù ní Ile-Ife èmi ní yí ọlá fọlọ́runṣọ́ ọmọ Ile-Ife. Ó ti tọdún mélòó tẹ́ ti ń ṣe ọdún Ogun Ajobo yìí? A ti ń ṣe Ogun Ajobo bọ̀ èmi gbájúmọ̀ àṣà yẹn ní ilẹ̀ Odùduwà nílẹ̀ Yorùbá ni ṣùgbọ́n nílùú Ògùdù báyìí a ti ń ṣe náà bọ̀ wọn ò tí ì bírú wa yìí o tá a ti ń ṣe ó ti pẹ́. Ẹ ṣe gan-an sà nǹkan tá à ń ṣe yìí ara ìbílẹ̀ ni ìkan ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe làgbà lótìtọ́ ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún àwọn tó ń wo ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ìkan ẹbọ tó ń ka ìṣẹ̀ṣe kún ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún wọn. Ìmọ̀ràn tí mo lè fún àwọn oníṣẹ̀ṣe àti àwọn tí wọn ò bá ti mọ̀ ń pa ìṣẹ̀ṣe jẹ́ nǹkan àbáláyé
tó jẹ́ pé Ògún ni à ń bọ lẹ́ni nínú Ògún ọ̀kan ni ẹbọra yẹn tó kó lé àárín àwọn ẹbọra tó kù sóyè bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí erin ṣe jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹranko ọ̀kan ni Ògún lákàyè náà jẹ́ nínú àwọn òrìṣà Ògún jẹ́ òrìṣà tó dáa gan tó jẹ́ pé ó máa ń lànà ni fún gbogbo àwọn ẹbọra àwọn òrìṣà tó kù ní àgbáláyé bá a ṣe gbọ́ ó dẹ̀ máa ń lànà fún àwa náà tá a jẹ́ eléyàn aláwọ̀ tá a jẹ́ èèyàn so ìdí nìyẹn tá a fi ń bọ́ Ògún jẹ́ nǹkan tó máa ń lànà tó jẹ́ nǹkan tá a fi máa ń ṣe bí àdúrà ni Ògún jẹ́ gbogbo nǹkan tá a bá ń fẹ́ tá a bá ti ń bí ó máa ń ṣe fún wa. ẹ ṣe gan sà àwọn lẹ́wẹ́ kí fún ọdún Ògún Àjọbọ tá à ń ṣe lọ́jọ́ tòní àwọn lẹ́wẹ́ kí. mo kí Ọ̀jájá Ọ̀nìrìṣà mo kí kábíyèsí kádé kó pẹ́ lórí kí ìlẹ̀kẹ̀ kó pẹ́ lẹ́sẹ̀ mo dẹ̀ kí Ológùdù náà Ọ̀fù Ògùdù Adébọ́lá wà mo kí fún okú ọdún Ògún Àjọbọ ìlú Ògùdù wípé a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o Ògún kò ní kò ń bi dídí o Ògún á máa lànà fún o á dẹ̀ máa lànà fún gbogbo àwọn olóyè náà gbogbo ọmọ ìlú Ògùdù náà lápapọ̀ gbogbo àwa ọmọ Ifẹ̀ náà pátá títí débi tí funfun pín sí Ògún á máa lànà fún wa o àníríjà Ògún o. ìṣẹ̀ṣe làgbà lótìtọ́ ìṣẹ̀ṣe làgbà ìlú Ògùdù ní a wà lọ́jọ́ tòní ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ile-Ife ibẹ̀ ló ti ń ṣe Ògún Àjọbọ ní ọjọ́ tòní mo tún wà pẹ̀lú ìkànnù àwọn olóyè ìlú bàbá ẹ̀ka sọ ẹ̀kọ́ ọdún ẹ̀mí aṣọ́pẹ̀ kí lórúkọ yín sà. èmi ní Ọládòdó Aníwé olúọdẹ Ògùdù èmi ní olórí ọlọ́dẹ Ògùdù. olórí ọlọ́dẹ Ògùdù ọdún Ògún Àjọbọ tá à ń ṣe lọ́jọ́ tòní ó ti tó bí ọdún mélòó sà. ọdún Ògún Àjọbọ tá à ń ṣe lọ́jọ́ tó ó ti tó bí ọdún mélòó. ó ti pẹ́ dáadé ṣe àdúgbò lọ́wọ́ náà kábíyèsí wa pẹ́ fún wa kábíyèsí wa á pẹ́ lórí oyè mojúbà kábíyèsí lè ní o Ògúnwùsì á pẹ́ fún wa olórí aládé gbogbo kábíyèsí wa Ológùdù á pẹ́ fún wa á pẹ́ láyé àfọ Ògùnjòbí á pẹ́ bí alára bẹ́ẹ̀ á dá fún pòlítíṣe àṣẹgun ọ̀tá èmi Ọládòdó Aníwé mo kí ẹ̀kú ọdún o. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. ní Ọládòdó Aníwé ban. ìṣẹ̀ṣe làgbà lótìtọ́ ìṣẹ̀ṣe làgbà ìlú Ògùdù la wà yìí o ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Ile-Ife tó ti ṣe Ògún Àjọbọ festival tó ń ṣe lọ́jọ́ tòní èyí tó jẹ́ 29 of March 2025 ibẹ̀ la wà bó ti wà pẹ̀lú nǹkan nu àwọn olóyè tó jọ bọ Ògún akọ ọdún ẹ̀mí aṣọ́pẹ̀ kí lórúkọ yín sà. orúkọ mi ni Ọ̀ṣun Akíntayọ̀ ọmọ ilé ọba lọ nílùú Ile-Ife. kí láì ṣe lọ́jọ́ tòní gan. à ń bọ Ògún Àjọbọ ní ìlú Ògùdù. Ògún Àjọbọ tẹ́ ń ṣe yìí ẹ̀sà ó ti ń tójú ọdún mélòó kan àbí àkọ́kọ́ lélẹ̀ àbí èkejì. láti ìgbà tí kábíyèsí yìí tí ó ti dórí oyè láyé kábíyèsí wa Síjúwadé ni ló ti bẹ̀rẹ̀ sí bọ́ ọdọọdún ló bọ́ ṣùgbọ́n ní ọdún tó lọ ní àwọn ìpèníjà kan wọ́n kàn ṣẹ̀ṣẹ̀ ni wọ́n wá ní ọdún yìí torí Ògún yìí ló gbé àwọn dé ibi gbogbo ibi tí àwọn dé pé iṣẹ́ ẹgbẹ́ ọdẹ làwọn ń ṣe táwọn fi dé gbogbo pò táwọn dé gbogbo iṣẹ́ táwọn dẹ̀ lè ṣe pé Ògún ló lànà fún àwọn kò dẹ́sẹ́ni tí Ògún ò lànà fún bàbá wa táǹpẹ̀ kábíyèsí adé Ọọ̀ni ọba ń kí ọkọ adé kó pẹ́ lórí kẹ́sì rẹ̀ kó mọ̀ sẹ́sẹ̀ gbogbo òjòyè ọwọ́ tọ̀wọ́ sí kọ́mọ̀ nínira kọ́mọ̀ ara kó dẹfẹ̀ bárabá tí ń dẹfẹ̀ àwọn máa di àwọn náà ni o gbogbo ọ̀tá Ilé-Ifẹ̀ Ògúnládé abáwaṣẹ́gun rẹ̀ torí Ògún jẹ́ ọ̀kan nínú akíkanjú jagunjagun ní ìlú àwọn inú kan tó ń pè ní ẹ̀sìn àbáláyé Ògún jẹ́ kan bẹ́ẹ̀ kò sí ilé tí ọdẹ máa wà tí ì ṣe pé Ògún ní ìran Ògún tẹ́ bá ń wo àwọn pásítọ̀ nìsín wọ́n máa gbọ́ Ògún bí yìí Ògún ṣe kínní kan Ògún dè yìí àwọn nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tá ń pè ní ìṣẹ̀ṣe nìyẹn gbogbo ẹni tó bá ti ń sin Ògún èyàn òtítọ́ ló sin Ògún torí Ògún ò lékè tẹ́ bá wò ní ìsìn aláyé nìsín wọ́n ní ká bá ní ká bẹ̀rẹ̀ nǹkan gbogbo ẹ̀sìn àbáláyé ká mú báìbù kan mú kùránù àwọn olóṣèlú wa fi ń búra ṣùgbọ́n wọn ò lè fògùn búra wọ́n ní mọ̀ pé Ògún ò gba ìwọ̀sí Ògún ò gba rádaràda òtítọ́ lògún rìn kò sẹ́ni tó máa tẹ̀lé ìlànà Ògún tó lè ṣìnà Ògún àtọ̀débire bó ṣe wù kí ayé wá gbógun téèyàn
tó bá pe Ògún kó fi ń ṣàdúrà bó sọ ọmọdé ló bá wà nulẹ̀ ẹ wo obìnrin tá fẹ́ sílẹ̀ wọ́n ń bọ̀ Ògún o kí lóògùn tí wọ́n ń bọ̀ tó ń bá ṣe bẹ̀ nù lé wọn irin apẹ̀rin náà fi máa ṣe wọ́n bí wọ́n fi po sí wọ́n ń bọ̀ Ògún nìyẹn táwọn gbogbo dẹ̀ mọ̀ wọ́n ń bọ̀ Ògún nìyẹn aráàta máa dé bá wọn bẹ̀ wọ́n ní kó dúró jẹun inú oúnjẹ tó ń bá fún aráàta wọ́n ti ṣàdúrà fún ọmọ tó bí wọn oúnjẹ Ògún ní sẹ́rí ohun tá a wá ṣe ń bí lónìí kábíyèsí wa Ológùdù ó ṣe gẹ́gẹ́ bí bá ṣe é ṣe bá àwọn àgbààgbà ẹ̀ ṣe é ṣe kó mọ̀ lè hùn kò dẹ̀ ní hùn ó náà tó máa tàgbà tó kékeré ó ní gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe Ògún ni ẹni ń gọ̀pẹ́ nísìnyí nǹkan Ògún ló fi máa gùn ẹni roko máa má dà mọ́ ní kò sẹ́ni tó lè roko báyìí báyìí ó dédé gbé microphone mọ̀ ní kó yọ̀ ọ́ lá máa fi kọrin lọ́hùn nígbèsè sí orin ló là kọ ní ibẹ̀ so òun ló fi wá ṣàdúrà pé òun ṣe tọdún yìí kóun ṣe tẹ̀mí ikú gbogbo àwọn tó ń kó mọ́wọ́ àti Ile-Ife àtàgbègbè yìí kó mọ̀ bàjẹ́ ikú Ọ̀ṣun náà mọ̀ bàjẹ́ ikú Nàìjíríà mọ̀ bàjẹ́ gbogbo agbé lọ́wọ́ ló ní Nàìjíríà lónìí kí Nàìjíríà bá máa rí ogun jà Nàìjíríà ogun Nàìjíríà Áfíríkà náà gbé sọ́jà wa òyìnká tó wà lọ́wọ́ sọ́jà náà ń pè ní sọ́jà o Ògún ló wà lọ́wọ́ sọ́jà kán bá gbàgbọ́n lọ sọ́jà lónìí èyí sí nǹkan ó lè ṣe ó náà pè lóògùn ṣùgbọ́n ọdẹ ní ìbí ìran inú ọdẹ náà ti bí sójà náà ti yọ sójà náà ti yọ ọlọ́pàá tó ń yé níta wá ń pè lọ́dẹ lónìí ẹ̀yin ò gbọ́dọ̀ gbàgbé rẹ̀ ẹ̀yin ò gbọ́dọ̀ gbàgbé rẹ̀ torí àwọn mẹ́ta lọ́pàdìra ńgbà tá à ń ti kọ̀lẹ́ àwọn bí a sílẹ̀ Ọ̀ṣun táwọn èyí à jí lójúmọ́ ká mọ̀ mú mi a kì í jí lójúmọ́ ká mọ̀ mú mi òun ló tẹ̀lé a bá ti bíyàn tán a máa fomi wọ́n ni ńgbà bá fi sílẹ̀ tán ńgbà náà ẹsẹ̀ máa wí kán bá mú nǹkan Ògún wá kálá fi dá ìwọ ọmọ a gbọ́dọ̀ gbàgbé gbogbo nǹkan yẹn torí ìṣẹ̀ṣe ni lágbára Ọlọ́run níjà mẹ́tẹ̀ẹ̀ta. ṣé Èdùmàrè ó dà dáàdì mi kẹ́ tó máa lọ àwọn lẹ́fẹ̀ẹ́ kí fún ọdún àjọbọ tá à ń ṣe lọ́jọ́ tòní àwọn tẹ́ fi ìwé gbà àtàwọn tẹ́ fi ìwé pè àwọn lẹ́fẹ̀ẹ́ kí ẹ̀kọ́ dárúkọ bí èèyàn méjì mẹ́ta. mo kọ́kọ́ kí kábíyèsí Ọ̀jájá kejì ní tìlú Ile-Ife akéré àmàrangí a máa lọ rẹ a máa bọ́ rẹ o a máa ṣẹ́gun ọ̀tá lẹ́yìn rẹ̀ náà mo kí kábíyèsí ọwákọ̀gùn mo kí oní ọba Òkèrèwé lágbára Ọlọ́run gbogbo àwọn tó náà kó jẹ wọn ò ní pẹ̀lú mo wá ti kí kábíyèsí Ológùdù wàhùn Adémọ́lá wàhùn mo kí torí ọmọ yíyí Ògún kò fògùn ṣeré ọmọ yíyí Ògún gbogbo àwọn àdúrà tó dẹ́gbà lónìí kì í ṣe torí ara rẹ̀ kì í ṣe torí ọmọ rẹ̀ nítorí ìlú nítorí gbogbo Ile-Ife torí Nàìjíríà torí gbogbo Ọ̀ṣun torí gbogbo wa ló ṣe gbà á Ọlọ́run àtẹ̀jẹ̀ kí gbogbo wa náà kádùúrà wa kó gbà mo dẹ̀ kí àwọn baálẹ̀ tí abẹ́rẹ̀ náà torí gbogbo ẹni tá a bá ń kí ọba kò sẹ́ni tó ń jẹ́ ọba àwọn èèyàn ló wà lẹ́yìn ọba là ń pè ní àléèbá gbogbo àwọn tó wà lẹ́yìn rẹ̀ náà àwọn náà ní ṣubú ara bẹ́ẹ̀ náà la ṣe kí gbogbo ọdẹ pátápátá torí kọ́mpánítà ló ní Ògún gangan ọdẹ ló lògùn ọdẹ ni ó ní Ògún àwọn ló lójúbọ wọn ìṣẹ̀ṣe òun làgbà ó kálukú jogún nǹkan nínú ilé rẹ̀ ni gbogbo àwa nídìjà Ògún ẹ ṣe gan. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ọ̀ṣọ́ Akíntayọ̀ mo jẹ́ abọrẹ̀ ní ìlú Ògùdù mo dẹ̀ jẹ́ rẹ́sà Òkèrèwé ní ìlú Ile-Ife ọmọlé ọba ràn mí. ẹ ṣe gan akọ ọdún ẹ̀mí aṣọ́pẹ́.
gbogbo yín pátápátá la kúkú kí.
fọ́nà omi ẹ̀ bá ń fọ́ bá. Ẹ ṣe jẹ́jẹ́ ìrọ̀rẹ́ o, ìrọ̀rẹ́ ṣe jẹ́jẹ́ o, ṣe jẹ́jẹ́ o, kó tọ́ nǹkan kan ṣe. Kò bá ṣe jẹ́jẹ́, kó tọ́ nǹkan kan ṣe. Àpọ̀mọ̀ kẹsẹ̀ yọ, ó sì tún máa wọlé o. Ìmọ̀lẹ́ o, kò tó wẹ̀rẹ̀. Ọba ẹ̀rí sílé kábíyèsí kò sí iye ẹ̀rí sílẹ̀. Ilé ìdí ìfọwọ́sù ẹ̀kọ́ wájú tí ìjàdí ọ̀gá tó ń bọ̀ ní lórí tilẹ̀ tó náwó lórí tilẹ̀ tó náwó lórí tilẹ̀ tó náwó. Yorùbá ń tọ́jú àwọn ẹ̀rọ kéèké àdé ọmọdé wọ̀nyí kò tí kú ní ẹ̀rí lágbé tó lẹ́bi òkúta kólé ìlú. Ṣé báwọn dọ́pọ̀ ni wọ́n fojú àpò torí kíni lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà o àti ní London lọ́dún ní Amẹ́ríkà o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà bọ́ sọ́kùn. Tẹ́lẹ̀ nípa sọ lójoojúmọ́. Ìlànà òun lọ sí lọ́wọ́ dẹ̀bọ̀ tàbí òun lọ sábẹ́ Amẹ́ríkà. Ìlànà kò bá máa wò ó. Iṣẹ́ wo lè ṣe sórí ìfọ́lẹ̀ kọrin àbí kí lèmi náà ń ṣe òun. Àbọ̀ nígbà kan lọ dé gbọ́. Ẹ bá sọ fún wọn. Mi ò tó fún olóró kọrí ọkọ bá mi. Wọ́n ṣàtúnṣàtúnṣe wọ́n tutù kùtù wọ́n ní olóò ti lówó wọ́n lówó olóòdìná wọ́n lówó lọ kí náà tẹ̀lé bọ́ aláàárín ojú ìlú tẹ̀lé. Torí ọlọ́wọ́ ilé mo bọ̀ torí ọlọ́wọ́ ọba. Ọmọ olú ẹ̀rọ fújì
tẹ́lẹ̀ o. Mo wá jayé orílẹ̀-èdè ìkúkú lọ lálẹ́ yìí bí tó dá mi dúró. Mo ti wà nínú agreement tó dàgbòdé méjìlá. Ẹni ẹ̀kọ́ máa ń dàgbò sí ẹni ìlọ ìyẹn jẹ. Ọmọ wọn ní ìkírè. Ọmọ wọn ní ìkírè. Ọ̀gá wa. Kíyekíye aláìyé o. Ìlànà àpọ́nlé lára fẹ́ ara fà á gbogbo. Eré apọ́nmájá mi kò lè wà nínú ilé bí ìfà àmàkì. Ẹ ṣe mo dúpẹ́ mo ń padà wọ̀ wá sí báwa dé tán ọ̀rọ̀ ṣùgbọ́n. Ẹni tó rí ibà ti yẹ. Àwọn tọ́lọ́pọ̀ èèyàn ló jẹ lábàtà mi. Ọ̀rọ̀ máa dábẹ́. Ẹ máa fọ́jí bí ọwọ́ mi. Ẹ máa fọ́jí bí ọwọ́ mi. Bí mo bá ṣẹ̀yìn dáàbò nìjì mi. Mo bá bọ́ọ̀lù lẹ̀ fún àjọpọ̀ wákálẹ̀. Mo bí ò tọ́lọ́pọ̀ èèyàn ló jẹ lábàtà mi. Ènìyàn bẹ́ẹ̀ bá dàgbọ́ ẹ má dá mi. Ayé bẹ́ẹ̀ bá dodo ẹ fọ́fọ́ pé mi yọ. Ènìyàn bẹ́ẹ̀ bá dàgbọ́ ẹ má dá mi. Ayé bẹ́ẹ̀ bá dodo ẹ fọ́fọ́ pé mi yọ. Èmi yọ, èmi yọ. Ènìyàn mi yọ. Ẹ má gbógun àwọn tó fẹ́ràn mi. Ìgbà àpò lè fi ti wá. Èmi ju ẹni tí a ń gbé ṣe pè lọ. Lẹ́dùnlẹ́dùn ni mo wá. Èmi náà ní mo fẹ́lẹ́ lọ́lẹ́. Ọ̀rọ̀ mọ́ jáde. Ọ̀rọ̀ mi fẹ́ mọ́ ọ̀bọ. Jáde ẹ̀mí mọ́lẹ̀ ṣé kọ́rọ̀ ọmọ jáde ọ̀rọ̀ ti jẹ́ ọmọ òjò ìyára ní o àti ìkí everybody mo sì máa ń gbọ́pẹ́ lórí stage mo máa gbowó ńlá tóró dọ̀là kí n tó lọlé wọ́n ti mú mi ní yàrá bíi mẹ́wàá náà kó wá ẹ ṣáàbà ń fọwọ́ mẹ́wàá sí i ọmọ tó bá dá bíi mẹ́wàá àwọn omidan lè fẹ́ ẹ̀kọ́ bẹ̀ alára wá ṣe fàájì ọdún sọmọ ọdún máa bẹ̀rẹ̀ lọ́túnlá àbí bẹ́ẹ̀ mọ̀ ẹ̀jẹ̀ ń gbé ga kò tí ní lọ́dún lọ́dún ìjọba onígbàlá mẹ́wàá bí ẹjọ́ mi bẹ́ẹ̀ onígbàlá sọ fún wọn wo bí Jésù mo ṣe é mọ́ ẹ̀rọ mi náà Jésù mo ṣe é mọ́ sọ̀rọ̀ mi dayọ̀ ètò ọ̀sán ọ̀ṣẹ́ lórí mi ẹ̀mí mo yọ̀ Jésù mo ṣe é mọ́ wà lórí ìtura Jésù mo ṣe é mọ́ ẹ̀rọ mi rẹ̀ Jésù mo ṣe é mọ́ sọ̀rọ̀ mi dayọ̀ Jésù mo ṣe é mọ́ ẹ̀rọ mi rẹ̀ Jésù mo ṣe é mọ́ sọ̀rọ̀ mi dayọ̀.
ìyá abẹ síta ẹtún máa pàdé mi ní Canada láàrin ọdún méjì yìí àti lọ́rìn àjò bíi ẹ̀jẹ̀ kó máa tà káwọn máa lọ. wọ́n ṣàbí inú orí mi o wọ́n bínú ìpè mi àkúrẹ́ ayọ̀ mi lọ́rùn ayọ̀ lọ́rùn bá bọ́ ẹ̀sọ́ fún wọn wípé bó ṣe wọn tún wà ló ń ṣọlá bó ṣe wọn tún wà ló ń ṣọlá bó sẹ́ni tẹ̀sẹ̀ bí léèrè bó ṣe olúwa ló ń ṣọlá bó ṣe olúwa ló ń ṣọlá bó ṣe olúwa ló ń ṣọlá ẹ máa mú mi bó sẹ́ni tẹ̀sẹ̀ bí léèrè àwọn olè fọwọ́ lu ògiri gbígbẹ. Àlè níta ìyẹn fẹ́ boyún jẹ́. Sáàní bọ́ lọ́rùn lèrè. Wípé báwo ló ṣe ń pín? Òṣìṣẹ́ wa lóòrò. Ó ṣe kìràkìtà lójoojúmọ́ ni. Àwọn abánijẹ́ yọkùn. Wọ́n ń pa kẹ́bùn sára. Àwọn aláṣẹ fi pẹ̀sẹ̀. Ojú aláyé wọn ní ṣe. Àwọn ẹgbẹ́ rẹ̀ máa ń tọ́jà lọ. Bí ẹbí rẹ̀ máa ń tọ́jà sọ́kè wọn lọ́nà. Èmi ló mọ lọ́rùn lóore pé bàbá báwo lè ṣe pé bọ́bọ̀. Oníbàtà yìí sí sọ́yìn. Oníbàtà ó pọ̀ jù. Ọ̀rọ̀ ti fẹ́ mọ́ jáde. Bẹ́ẹ̀ bá wá wá wà lójú agbó. Èdè rí àbáwá. Òun bẹ lórí ìyàlẹ̀ ìbàdàn. Àlọ́ lọ́sẹ̀ wá mi ò ní ìlú. Àdìgbàgbọ́ mi lọ sọ́run lẹ́lẹ́. Àfi tó bá fẹ́ bọ̀rọ̀ jìbá, alóhùn bẹ̀rù mọ́tò sáré lẹ́lẹ́. Ẹ jọ̀wọ́ ẹ má ṣì pẹ́ fún, níṣẹ́ ló ń dọ́gba àti lè lọ. Ìsọ̀wọ́ aláṣọ mẹ́ta òye, aláṣọ mẹ́ta tó ń bọ̀ ní Ìbàdàn kó wá o. Àtikúlẹ̀ àti tẹ̀bà sínú ṣáàgó máa dá o. Ọ̀gbẹ̀rì tó máa jẹ́ máa dé mọ́. Ọlọ́run àjìrẹ́ o, iyì tọ́pọ́dúnwà fún mi kò ní gbọ́rọ́ láyé. Ẹ̀sà mi kì í gbọ́, bàbá kò ń bínú lásán. Òòlè lọ́nà òkè pa, ọba tó ṣe ní bọ̀wá ṣọ́ra. Yóò ní ìdàgbò bàtà láwùjọ olórí. Máa wí ibi tó bá rè máa bá ẹ lọ ẹrù wo bá mi. Bẹ́ẹ̀ni bá ń bá yín wí fún mi. Ìṣọ́ lọ́jọ́ gbogbo lọ́mọ ogun. Ìṣọ́ lọ́jọ́ gbogbo lọ́mọ ogun ìdírò. Èjìlá ọmọdé wálé. Orí pọ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ mo ti ṣọ̀gá aláàrùn tó sẹ́kọ̀ọ́ lè gbé bẹ́ẹ̀dún tí yóò bá fẹ́ wọlé kò ní í ṣerú ẹ̀. Àfi tó bá fẹ́ bọ̀rọ̀ jìbá, alóhùn bẹ̀rù mọ́tò sáré lẹ́lẹ́. Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdílé Adéwálé tí ń bá ti bẹ̀rẹ̀ tán. Ayélolú alára màmá gbẹdá lóríṣiríṣi ni. Ìṣọ̀gá mi. Àlùjọ wà lẹ́yìn tó sì jọjú. Àlùjọ wà lẹ́yìn tó sì jọjú.
bó ṣe bá bàjẹ́ adéwálé. ọ̀rọ̀ tí ṣàkóbá mi ṣọ̀rọ̀ èyí tó ṣe pé nínú lè ṣe bá. ọ̀rọ̀ tí ṣàkóbá mi ṣọ̀rọ̀ èyí tó ṣe pé nínú lè ṣe bá. Ladies, I get to bed. Baby, all you yes, but I don't do me, but you bed. I'm not going to go. We do not do me, we do not see body water. You wanna see what I'm doing?
làgbà lótìtọ́ ìṣẹ̀ṣe làgbà mo ti wà pẹ̀lú ìyàwó àkọ́kọ́ olórí àkọ́kọ́ ológùdù ọ̀fọ̀ Ògùdù ìyàwó ọba àkọ́kọ́ mo ti wà pẹ̀lú wọn olórí àkú ọdún ẹ̀mí aṣọ́pẹ̀ kí lórúkọ yín wà. orúkọ tèmi ni olórí Fọláṣadé Àjàyí. Ògún Àjọbọ tá à ń ṣe lénìí ó ti tó bí ọdún mélòó tẹ́ ti ń ṣe wà. ó ti pẹ́ díẹ̀ o ó ti máa tó bóyá bíi 7 or 8 years. ẹ jọ ní ṣókí òun fẹ́ kẹ́ fún àwọn tó ń gbọ́ wa àwọn tó ń wò wá àwọn ọmọ ìlú àtàràlù fẹ́ kẹ́ fún ọ nímọ̀ràn ní ṣókí pa ọdún yìí ìmọ̀ràn ní ṣókí. ní àkọ́kọ́ mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Ògùdù àti agbègbè rẹ̀ lápapọ̀ pé fún àtìlẹ́yìn wọn fún wa ní gbogbo ìgbà torí bóyá ṣe ń pè wọ́n ni wọ́n ń jẹ́ wa mo dúpẹ́ lọ́wọ́ oníkálukú mo wá ń fi oyè àsìkò yìí ṣàdúrà fún oníkálukú wọn wípé wọ́n ti ṣe ọdún yìí máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o mo tún wá ń gbà wọ́n ní ìmọ̀ràn pé kí wọ́n má jẹ́ kó rẹ̀ wọ́n kó máa tẹ̀síwájú nígbà gbogbo fún wa fún àtìlẹ́yìn wọn Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́ o wọn ò ní rùkú wọlé wọn ò ní rùkú jáde o ẹyẹ á máa ké bí ẹyẹ eku á máa ké bí eku nílùú yìí o wọ́n ṣe o a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. ìmọ̀ràn wọn lè fún àwọn ọmọ ìlú. ìmọ̀ràn mi sí gbogbo ọmọ ìlú Ògùdù àti agbègbè rẹ̀ ni wípé kó máa tẹ̀síwájú kó má jẹ́ kó rẹ̀ wọ́n ní gbogbo ìgbà kó máa tiraka gbogbo rere tí wọ́n bá ti ń fẹ́ nípa àforítì á tẹ kálukú wọn lọ́wọ́ kó máa forítì kó má jẹ́ kó sú wọn kó má jẹ́ kó rẹ̀ wọ́n ìmọ̀ràn mi fún wọn nìyẹn. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ tèmi ni Fọláṣadé olórí Fọláṣadé Àjàyí. olórí àkọ́kọ́. bẹ́ẹ̀ni Adébọ́lá wa. ìṣẹ̀ṣe làgbà lótìtọ́ ìṣẹ̀ṣe làgbà lótìtọ́ mo ti wà pẹ̀lú balógun ológùdù ọ̀fọ̀ Ògùdù mo ti wà pẹ̀lú wọn tó ti ń ṣe Ogun Ajobo dé mo ti wà pẹ̀lú balógun láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò balo ẹ kú jókòó. ẹ káàbọ̀ olóòtú orúkọ mi ni olóyè Adékúnlé Abímbọ́lá balógun tìlú Ògùdù. ẹ jọ Ogun Ajobo tẹ́ ẹ ṣe ní ọjọ́ tòní ó ti tó bí ọdún mélòó tẹ́ ti ń ṣe. gẹ́gẹ́ bí mo sọ síwájú abá nínú ìtàn ni Adégbàdá dáńdẹ̀ ti gbójú làwọn náà dẹ̀ ti ń ṣe a ti ń ṣe ní ìsìn ó ti tó bí 25 years ago tá a ti ń ṣe. ẹ ṣe gan sa ẹ̀mí wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé sá Ogun Ajobo tí ẹ ṣe yìí bẹ́ẹ̀ kẹ́ sọ ní ṣókí bẹ́ẹ̀ ṣe Ogun Ajobo yìí àwọn ò rò pé bí èèyàn lọ́ fi ń bọ Ògún àbí ẹran àbí ẹ̀gọ́ ikọ́ lọ́ fi ń bọ Ògún yẹn gangan. ẹ ṣe olóòtú àwọn nǹkan tó máa fi ń bọ Ògún inú ẹ̀ ni obì wà obì wọ́n ń fi ìgbín epo iyọ̀ ajá òun la máa fi ń bọ Ògún gúgúrú wọ́n máa fi ń bọ Ògún àwọn orò nǹkan tí Ògún máa ń gbà nìyẹn tó fi máa ń bọ Ògún. ṣé gọ́sà àwọn ọlọ́fẹ́ kí pé ọkùn dìde àwọn tẹ́ pàtẹ àwọn tẹ́ pè. àwọn tá a pè sí bíbá yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wá bẹ́ẹ̀ pẹ́ tá a pè àwọn èèyàn ńláńlá àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn tó wá láti Èkó láti ìlú òyìnbó gbogbo alájọ wá síbí yìí mo dẹ fàsìkò yìí kí wọn pé wọn máa dé láyọ̀ o Ògún ọdún yìí lágbọ́lọ́ àgbè wá o àní ṣíṣe o. àṣẹ Èdùmàrè fún ká tó lọ àwọn tí wọ́n wo ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí nǹkan ẹbọ àbọ̀ kí lẹ́fẹ̀ẹ́ ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ sọ fún wọn àwọn tó ń wo ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí nǹkan ẹbọ ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ sọ fún wọn. ṣe rí Ògún gbogbo ọmọ Oòduà pátápátá òun ló bá ọ̀nà Ògún wáyé torí tán bá bíyàn dandan ni kí ó bẹ̀jẹ̀ wáyé so nǹkan ẹbọ nǹkan tó fi ń ṣe nǹkan Ògún jẹ́ nǹkan tí ọ̀nà tí Yorùbá máa ń gbà tó fi máa ń ṣe ìbéèrè fi ń ṣe òòṣà kan ni tó dẹ̀ strong so Ògún ò ṣe báyà pé èèyàn ń ṣẹbọ àbí ó ń ṣe kankan Ògún jẹ́ òòṣà tó yẹ pé gbogbo ilẹ̀ Yorùbá kárọ̀ jíire tó jẹ́ òòṣà tó yẹ pé ọmọ kárọ̀ jíire máa ń bọ tó jẹ́ pé ọ̀nà tá a máa fi ń bọ ọ̀nà tá a fi ń bọ̀ yìí. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Abímbọ́lá Adékúnlé balógun tìlú Ògùdù. orúkọ tèmi ni ọba Jimoh Àjàyí
Adébọ́lá Abíọ́dún Ológùdù Ogudu JP Abansado. Ogun Ajobo tẹ́ ẹ ṣe lọ́jọ́ tòní ó ti tó bí ọdún mélòó tẹ́ ti ń ṣe bọ̀. Àjogúnbá ni o ọmọ ẹ̀dá ẹ̀ bá pèlè ìyẹ́ kò sàsọdá abá lọ́wọ́ bàbá wa onírìṣà náà ti fi lélẹ̀ nílùú yìí láti 1931 ni bàbá òní ti fi lọ́lẹ̀ nílùú yìí ló ti yan baálẹ̀ wọ́n dẹ̀ nìkan máa ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọmọ ọ̀fẹ́. ẹ ṣe gan kábíyèsí kábíyèsí kan tó wá yà mí lẹ́nu mo rí pé ká tó wá sí ìdí Ògún báyìí akọ́ jáde nínú ààfin láti ààfin ẹ wọ́de lọ sí inú ọjà kẹ́tọ́ wá wá bíbá kí ni ìdí ìrókò kẹ́tọ́ wá wá sí ìdí Ògún kí ni ìṣẹ́bí. láti ilẹ̀ wá ọ̀dọ́ kan wà ń bẹ̀ yẹn ààrẹ láti ṣe eléyìí ọ̀dọ́ yẹn gàgà ló gbé ìlú ìdúró lágbára Ọlọ́run jẹ́ ká pẹ̀dù abájáde nínú ààfin àlọ́ ìdí ìrókò láti ìdí ìrókò àgbánú ọjà ìlú Ògùdù àwa wá sí ìdí Ògún lẹ́yìn ẹ̀ máa padà wọnú ààfin. ó di dandan kẹ́ ẹ lọ sí gbogbo ibi tẹ́ lọ. bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lọ́dọọdún. láti ìjẹ́ǹdógún láti bẹ̀rẹ̀ ọdún tá à ń ṣe yìí òyìnbó pọ́jọ́ mẹ́rìndínlógún ọjọ́ mẹ́rìndínlógún lẹ́nu. ó dà kábíyèsí wa ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún àwọn tó ń wo ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ẹbọ ìkan ẹbọ gbá ìṣẹ̀ṣe bí ẹbọ nìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún wọn. ẹbọ níta abáláyé ni báíbù bá wa ń bí ni kùrán bá wa ń bí ni ṣùgbọ́n tó bá gbé dé dandan ní ká ṣe ìkan òdì kan lọ́wọ́ lẹ́yìn tó bá nígbàgbọ́ ìgbàgbọ́ tí àwọn tó ń bọ̀ gùn ó ju tẹlómi kan tó ń ka kùrán tó ń ka báíbù lọ ẹni bá dẹ̀ kó fẹ́ proof ẹ̀ kó wá béèrè lọ́wọ́ mi màá sọ̀ díẹ̀ fún ọ JP lèmi nígbà tí mo lọ sí sẹ́fù ti lọ lẹ́ẹ̀mẹ́fà gbogbo àti mo rẹ̀ fi lọ mo rí pé tourism la lọ ń wò kò sí kankan mẹ́ pásítọ̀ tó bá dẹ̀ ní kankan wà mẹ́ kó wá confront mi. kábíyèsí yẹ pé Christian down ni mi chọ́ọ̀chì tó wà mẹ́yìn mi tí mo kọ́ fún rìdíìmù fún ìlú yìí ni. ẹ ṣe gan kábíyèsí àwọn olóbẹ́ kí fún ọdún àjọbọ tẹ̀ ń ṣe yìí àwọn lọ́balọ́ba àti àwọn olóyè tó ń. èèyàn kan tó kí ni màá kí ṣùgbọ́n Ọlọ́run ọba Ẹlẹ́dùmarè àti bàbá onírìṣà tá a bá ti kí bàbá onírìṣà àti kí gbogbo Yorùbá tó bá gbà pé Yorùbá lòun o tí ì sọ máa lé Yorùbá o tí a bá dẹ̀ ti kí bàbá ká tara bàbá kí gbogbo ládéládé ọmọ ìlú gbogbo lórí gbogbo àgbáyé pé ẹ kú ọdún èní o àṣẹ mi lágbára Ọlọ́run. ṣègùn kábíyèsí ìlú Ológùdù kò ní bàjẹ́ o Èkó a máa kébé eku ẹ̀yà a máa kébé ẹyẹ ọmọ èèyàn a máa fọhùn bí ọmọ ènìyàn.